صل على محمد صل على محمد اللهم يا ربي صل على محمد وسيد سعادتي نبي محمد نبي عظيم القدر ملك مرسل يعل به مذ كانت بلا وينيل فلله منه وهو أعلى وأكمل أمين لإرشاد العباد مؤهل حبيب بأسرار القلوب منبه صل على محمد صل على محمد اللهم يا ربي صل على محمد وسيد سعادتي نبي محمد هوى كل مجد للورى وجلالات وجاء بآيات مهت كل قولة فمن شك فيك فهو حلف ضلالة أفي الحق شك بعد علم دلالة تقدم ذكر مدى الدار يكره صل على محمد صل على محمد اللهم يا ربي صل على محمد وسيد سعادتي نبي محمد لتأسيسه فوق الخصوص مزية سنته إليها قسمة أزلية tó bá rí ẹ̀bà ó pè wọ́n ẹ̀ẹ́dẹ̀ oúnjẹ tẹ̀ gbogbo. Kóbìdá. Ọlọ́sàn. Kóbìdá. Kóbìdá ń retí o. Kọ́mọ kó gbọ́ nǹkan tí mò ń ká yìí mo rántí kan fọmọ kólọ̀ ọ̀fẹ́ Jésù rẹ̀. Òyìnbó Jésù ni mò ń sọ. Ìwà nílé yìí. A ní láti jẹ ọmọ ọdún máa fi ṣe wọn. Ṣé ìbálàyà Kí lórí sọ? ṣé ìbálàyà ti ṣe ìdarí sí? Àwa tí wọ́n ojú ẹ̀ ṣe, àwọn mi ní àwọn ìgbà àbọ̀ ẹ̀yìn bàbá mi ìyá mi àbọ̀ èrè o. Ẹ wá lóru. Ẹ pè wọ́n lóru. Mẹ́ta parí iṣẹ́ tán. Yàrá òde gbé fún wọn. Ẹ máa fídíò wa tòrútòrú ni. Lámìdé. Ó tó lára padà o.
àwọn màámi ọ̀gánáísà. káwọn alájà jókòó sí alájà. Abájọ ìsọ́bù ní ìṣèjọ ìpínlẹ̀ mi wá sí ààrẹ ìpínlẹ̀ tó yà ọmọ ọgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bá fi owó tí mo bá fi wá pé àwọn ọmọ wípé ẹ̀yà àwẹ̀ ló ní ìlú Ali, o kò lè yí ọ. Àwọn
aṣọ lórí aṣọ kí ni o bí o bá kú tó o bá ti parí bí ní ìsìnká àbúrò ẹ̀mí ẹ̀ lọ o ti gbàgbé. ẹlẹ́gbẹ̀ẹ́ yóò yẹ lọ. oníkálukú yẹrẹ wò. àti rú ìlàlá. ẹ̀mẹ́yẹ yẹ̀wò mẹ́ẹ̀mẹ́yẹ omi wò mẹ́ẹ̀mẹ́yẹ kó bá wò má yẹ gbàgbọ́ rẹ wò. ọlọ́run lórí èyí ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ni mò ń sọ. àfihàn ìlànà yìí. àní ẹ̀rọ ọ̀dọ́ ọlọ́run. ìlànà yìí. sáré ọlọ́run yẹra rẹ wò. ní ìlàkùn nínú ìrò bí. mọ̀jẹ́nà mẹ́rẹ̀ ẹ̀mú ní aláwọ̀ ọ̀pọ̀ gẹ̀dẹ̀rẹ̀. lọ́n fẹ́ wò ní gbogbo ayé ń bẹ̀rù rẹ pé alájẹ ọ̀gbọ́dọ̀ bínú o nígbà tó wá ní olóṣì tẹ́lẹ̀ sí bínú òforí sọlẹ̀ bínú ẹnìkan kọ ọmọ pé òun bínú aláwọ̀ ọ̀pọ̀. irú àfa aláàbàmì kọ́ máa bẹ́ẹ̀ ń gbẹ́bọ̀ lọ fáwọn ìyá rẹ̀ àwọn ìyá rẹ̀ ebe òní yàrá yẹn mú ìyá rẹ̀ wọ́n máa ń lọ fún àbí ìyá rẹ̀ ó tó ń tó mẹ́lá ìjà náà ń lọ kó ní kó máa wá gbé ẹ̀ẹ́mù gbogbo tó dá àwọn ẹ̀rìn ẹ̀mù kúrò mẹ́ ẹ̀tì mẹ́dọ̀ kúrò ẹ̀tì mọ́kà kúrò ẹ̀tì mú ẹ̀fùfú inú rẹ̀ kúrò ẹ̀ràn rẹ̀ ẹ̀ẹ́gbé kalẹ̀ àwọn àjàwàjáwà tí ọ̀gá nú ẹran lẹ wá kó mú àpáàdì lẹ wá gbé oríta òní dà. wọ́n lọ́wọ́ tètè àlù ọjọ́ ìlànà ìlà. pẹ̀lú ọlọ́run tí wọ́n sì mọ̀ pé àlùkò àhánì fòfá òní ìwòsàn ni wájú wọn gbé ní kẹtẹ gbọ́nú. Ìjọba aṣọ ilé àdédé àjọ fọwọ́ yín náà kéèyàn bọ́ ju bó ti mọ̀ pé bí mo ṣe ṣe fún ọ̀rọ̀ tèmi ní oṣù lójútù. Ìní ìlàkùn nínú nàfi. Ojú òdìbò ẹyẹ ti bọ́ tàbí bí èké lè gbé lọ gbogbo ilé ìbò ọ̀mọ̀ bọ́lá ló ṣe ní. Bismillahirrahmanirrahim. Assalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Subhanallah walhamdulillah wa la ilaha illallah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ jẹ́ ká gbọ́ lọ́n tóbi adúpẹ́ lọ́wọ́ bàbá wa imam Àlàkẹ́ Oyèdépò lónìí àwa ní ìjọ Ansarudeen láti Òkè Àdó branch
ẹ̀yìn rí láti agbowó Bódìjà sí Òkè Àdó bíṣẹ́ ọlọ́run bó ṣe rí nìyẹn. Bàbá wa tí wọ́n jẹ́ alága fún Òkè Àdó branch tí wọ́n kó wa wá sí ibi lónìí, àwọn ní bàbá wa Alhaji Muftau Ọláyíwọlá Adébítẹ́ ẹ fara hàn lé bàbá wa. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn náà sáwájú gbogbo wa wá àti gbogbo àwa tí a jọ ń ṣe ìjọba Òkè Àdó branch. Àwọn bàbá wa imam ẹ tó jẹ́ olóyè bàbá wa imam ní Òkè Àdó branch. Àwọn ní bàbá wa Muhyiddin Ali ẹ fara hàn lé. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mọ́mọ́ wa ẹ tó ṣe aṣáájú fún àwọn obìnrin ní Òkè Àdó branch. Ìyàwó alájà gbogbo mọ̀mọ́ wọn ti wà lórí ìjókòó ṣùgbọ́n kí a má máa fi àsìkò ṣòfò. Àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa tí wọ́n ti dolóògbé gbogbo náà náà ti wà. Ọlọ́run ní tí wọ́n bá ń ké ọ̀rọ̀ ohun tó ṣe àfọ̀hàn kíkà ló wọ́n dákẹ́ torí pé ó ní ṣe pẹ̀lú àwọn màlẹ́kà tí wọ́n wà pẹ̀lú àfọ̀hàn. Àwọn obìnrin tí ò bá borí kí wọ́n bọ̀ dáadáa. Àwọn abẹ́lẹ́ ọ̀hún nígbà tí a pè fún wa kọ́lọ́ kó fi kún ẹ̀kúnrẹ́rẹ́ ládá fún ìyá wa Kudrat kọ́lọ́ bá alẹ́kùn kẹwọn lẹ́yìn wọn sì dá fún wa. Quran chapter 41 verses 30 to 33. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من رب العالمين. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó jẹ́ kí a sọ̀kalẹ̀ Al-Qur'an kọ́lọ́n kí ó fi kí rẹ̀. Wọ́n lákùnrin àánú kẹ́ màmá fún wa. Wọ́n lákùnrin àánú kẹ́ màmá fún wa. Wọ́n lákùnrin àánú kẹ́ màmá. Ọlọ́run máa fi àjẹ́ màmá nínú sáré. Wọ́n lákùnrin àánú kẹ́ màmá fún wa. Wọ́n lákùnrin àánú kẹ́ màmá fún wa. Wọ́n lákùnrin àánú kẹ́ màmá fún wa. Ọlọ́run máa fi àjẹ́ màmá.
sá akíyàn. Kẹ́ màmá fún wa ọlọ́run kẹ́ màmá fún wa fún màmá Sàlíjà kẹ́ màmá fún wa ọlọ́run kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa fún màmá Sàlíjà kẹ́ màmá. Alaikum warahmatullahi wabarakatuh. Jẹ́ kí a farabalẹ̀ dáadáa. Àyè tí a dé yìí, àyè tí a ti wá ìkẹ́kọ̀ọ́ fún màmá wa. Tí a lọ ti tó rí ìpẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run, èyí ni àwọn Ọlọ́run tí a fi pẹ́ láyé, tí a kì á lọ fi dáa fún màmá. Tí a bá ti wá ń bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀. Jẹ́ kí a farabalẹ̀ torí tá a bá ṣe lọ. Àti kí gbogbo àwọn afá wa tó wà kalẹ̀ àtàlùsójú àwọn bàbá ìmáàmù àgbà tìlú Ìbàdàn. Ọlọ́run sábà pẹ̀lú. Bismillahir Rahmanir Rahim. Wasari'u ila magfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin. Astaghfirullah wa atubu ilayhi. 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 Walhamdulillahi rabbil alamin. Ya huwa ya man la ilaha illa huwa ya man la ilaha illa huwa ya huwa ya man la ilaha illa huwa ya man la ilaha illa huwa ya huwa ya man la ilaha illa huwa ya man la ilaha illa huwa ya huwa ya man la ilaha illa huwa ya man la ilaha illa huwa ya huwa ya man la ilaha illa huwa
nínú gbólóhùn òun náà ní kalimatu shahada ẹ jẹ́ ká farabalẹ̀ káwé gbólóhùn náà dáadáa ọlọ́wọ́ba ọjọ́ káàlì kí a máa dá fún ìyàwó ajá kudrat ọ̀hún gbogbo ọ̀rọ̀ mọ́sàájà kí a máa dá fún ọ gbogbo náà fi sí ìyàwó ọmọdé ó bàjẹ́. wẹ́wẹ́ wá wọ̀ hó lá ilaha illallah lá ilaha illallah lá ilaha illallah lá ilaha illallah lá ilaha illallah. Thank you.
أنزلناه أتقوا الله ولو سنة وتفجير بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بمن شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الصلاة عبدك قربا الصلاة عبدك قربا
ولا هم إلا فرجته ولا دين إلا قضيته ولا مريض إلا شفيته ولا حاجة من أوراق الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ẹgbẹ́ ká gbẹ́ lọ tóbi. Adúpẹ́ lọ́wọ́ bàbá wa imam Ismail Káyọ̀dé Ibrahim tí wọ́n bá tọrọ ìkẹ́ ìgè fún ọmọ kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí wọ́n gò fún ọmọ kékeré ni wọ́n kọ́lọ̀ ń jẹ́ kán dàgbà kọ́lọ̀ ń jẹ́ kán ṣe pẹ́. Ní báyìí a fẹ́ kí àwọn bàbá wa kán sẹ́ omi mu díẹ̀ bẹ́ẹ̀ tí ẹ ti fomi síwájú wọn ẹ̀yin ọmọ náà kú ẹ fomi síwájú bàbá wa imam àti bàbá wa láwọn ni wọ́n wàá ṣe ilé ìfún wa wọ́n fẹ́ sọ bí ikú ṣe bá bí ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ fún wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Biography of Alhaja Kudirat Ojulopesi Alake Oyedepo ní Gbenro. The birth and early life of Alhaja. Alhaja Kudirat Ojulopesi Alake Oyedepo ní Gbenro was born on the 11th day of September 1945 into the family of late Pa Wahab and late Mrs. Alimatu Gbenro of Okegbenro family of Agodo, Abeokuta in Ogun State. Both parents were traders who lived at number 2 Abat Macaulay Street, Ebute Metta, Lagos. She was the first of the 3 children by her mother. Her other 2 siblings, her Isimoto and Monsurat. Education. She had her elementary school at UNA Primary School, Ebute Metta, Lagos. For her secondary school, she was sent to Abeokuta to live with the elder sister of her mother, Iya Ikija, mother of Alhaji Musbah Owolabi OGM. She attended Magjo Grammar School, Abeokuta. She was the only female student of her class, offering the then dreaded mathematics. She was very dutiful, studious, academically sound, neat, morally stable. Hence, she was selected as the health prefect. Among her classmates is Alhaji Yekini Adeojo, the Seriki Muslimi of Yoruba land. She completed her secondary school education with flying colors in 1967. She met Alhaji Rashidi Olasukomi Oyedepo, who later became her husband at same secondary school. Alhaji Rashid was a year ahead of her in school. The 2 of them became close because they studied together, and this endeared them to one another. They got married on December 24, 1970. The working career of Alhaja. Alhaja Kudirat Oyedepo was privileged to work in the accounts departments of major federal government ministries and parastatals. She started her working career as an account clerk with the Federal Office of Statistics, Lagos, in August 1968. She was transferred to Ibadan on marriage in January 1971. She was promoted and transferred to the Federal Department of Forestry in 1976. Also on promotion, she was transferred to Federal Pay Office, Ibadan, where she retired. She attended several in-house and external courses to advance her knowledge and skills. She left indelible marks in all the places she worked. She was highly versatile, meticulous, and left those places being celebrated, honored, and highly revered.
She left the service of government after attaining the statutory retirement age, but her legacy still lingers on. Marriage. As a wife, she was modest and humorous in her dealings with her in-laws. She had nicknames for most of her brothers and sisters-in-law. Such as Arowolo, Ayuluko, Anjorin, Soja, Owurubutu, and so on. She never called any of them by their first name, no matter the age. She gave her best in marriage and was never derailed, even in spite of challenges. She was ready to give helping hands to the educational development of her brothers and sisters-in-law and her own siblings. Alaja K.A. Oyedepo as a mother. She was a caring, loving, generous, kind, fair, and disciplined mother. She was a master trainer on discipline, education, timekeeping, and above all, godliness in Islamic faith. She didn't leave her children once, nor allow them to suffer, even at difficult and critical periods. She sacrificed everything, including engaging in petty trading, to educate and feed her children after retirement from active service. She was such a wonderful mother, and no wonder God crowned her efforts, and she was blessed and survived by accomplished accountants, engineers, medical laboratory scientists, Hakim, Wasil, Saeed, and Rashidat. Family ties. She maintained very close ties with her siblings, cousins, nephews, and other extended family members. She was neck deep in love and bond, with some of them even up to the point of her last breath on earth. She always showered encomiums on the following amiable personalities for their roles in her life and that of her children. Please, I love to repeat this, because she has always, and we the children also appreciate this, she always showered encomiums on the following amiable personalities for their roles in her life and that of our children. And these people include late Professor and Alaja Shobulo, Topman, Alaja Iwa, Alaji Oyekomi Musba Owolabi OGN, Auntie Ismat Ahmed, Registrar, Auntie Monsurat Amadu, Alaja and Alaja Oganla, Alaja Oloko, and our brother-in-law, Prince Oyibade Oyedepo, aka Anjorin. We also appreciate you, sirs and ma. Service to Allah. She was highly devoted to her Creator as a Muslim. She was upright in her service to Allah. She affiliated together with her husband to become and remain a committed member of Ansarudin Society. She was a founding and committed member of Adijola Anobi Women Group of the Society, the last day on earth. Alaja Kudirat Oyedepo performed the Holy Pilgrimage in 1982. She enjoyed the guidance and prayers of a lot of Islamic clerics throughout her lifetime. She is survived by husband, children, grandchildren, sisters, cousins, nieces, nephews. May Allah reward her with a journal fiddah. Please permit me to conclude the biography with a holy key. Alaja K.A. Oyedepo, Ọmọ Ajiwe, Òpómúléró Mọ̀já Àlékàn, Òpórọ̀sọ̀, Òpógbàjà.
òkúrúurú lábẹ́ aṣọ ìyá mi Àlàkẹ́ súnlé o. ìyá mi ọmọ ajíwẹ̀ òpó múlẹ́rẹ́ mọ́jà àlékàn òpó rọ̀ṣọ òpó gbàjà òpó kàn rúrúrú lábẹ́ aṣọ súnlé o. Thank you, B. Ẹjẹ́ agbọ́nà tóbi. Adúpẹ́ lọ́wọ́ Brother Akeem tí wọ́n ka biography mọ̀mọ́. Bọ́ síbẹ̀ àwọn bàbá wa abádébi tí wọ́n ti fà wá létí. Wọ́n á ní àwa la rán yín léèwé. Kí wọ́n á ní pétépété tẹ̀ sọ ńgbà tẹ́ wá débẹ̀. Ńgbà tẹ́ ṣe ń pétépété. Wọ́n ò sí bọ́ síta. Àwọn mọ̀mọ́ wa ní lọ́kàn wọ́n rò. Ẹ jẹ́ ká tún ìwọ̀nba tí a bá lè tú nínú ẹ̀. Ẹ jẹ́ ká sún síwájú nígbà yìí. Wọ́n ní gbogbo ẹ̀ ló ti. Recitation of Suratu Yasin àti Mọ́lẹ̀ bàbá wa Imam. Wọ́n ti lọ. Ẹ jẹ́ ká lọ. والكبراء والنساء والرجال أحييكم بتحية طيبة أقول السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa látòrí àwọn bàbá wa ìmáàmù fún ilẹ̀ Ìbàdàn tí wọ́n wà ń bí lérí gbogbo àwọn àfà. Mo kí àwọn àfà wa ní Ansarudeen. Mo kí alága kí gbogbo àwọn bàbá tí wọ́n dúpọ̀ ẹgbẹ́ tí wọ́n jẹ́ ọ̀dàrú. Mo fi alága obìnrin kí gbogbo àwọn obìnrin tí ń bẹ mí. Mo wá ń sọ wípé bikulli lisani wa bikulli jawari aqulu lakum ahlan wa sahlan wa marhaba. Tubuki wẹ́n bàbá wa káàbọ̀ kọ́lọ́ba kì í nípa ikú. Àwọn sọ pé bàbá dalẹ̀ jẹ́nà bàbá dalẹ̀ jẹ́nà tàwa tànàbí là ó sọ̀rọ̀ pọ̀ bàbá dalẹ̀ jẹ́nà bàbá dalẹ̀ jẹ́nà bàbá dalẹ̀ jẹ́nà tàwa tànàbí là ó sọ̀rọ̀ pọ̀ tàwa dalẹ̀ jẹ́nà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run ní kí a rán wa létí torí pé níbi ìrántí yẹn yóò ṣe olùgbàgbọ́ òdodo tọkàn láǹfààní. Ó ní ká rán wa létí wípé ikú ọ̀ranyàn ni. Kullu nafsin dha'iqatul maut. Gbogbo ẹ̀mí ló máa tọ́ ikú wò. Àṣé obìnrin bá ń ṣebẹ̀ yóò náà fẹ́ wò bóyá ó dùn àbí ó dùn. Ẹ̀rí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ikú sí ẹ̀mí. Torí pé ikú máa mú ẹ̀mí láti bí èékánná ẹsẹ̀ yóò mọ wá mú bọ̀ díẹ̀ nígbà tó bá débi gbáyà báyìí nígbà tó lè wá pé à Ọlọ́run ní pé ìdá bálàgátìrì olùkù nígbà tí ó bá mú débi ẹ̀mí níbi òkè báyìí wà á ń tún iná ìrí dàndòrò àmọ́ wá wò dọ̀ ẹ̀gbọ́n máa kí ẹni tó fẹ́ kú kò ní lè dáhùn bí àwa ṣe ń jẹjọ ẹ̀rí àwọn ọmọ èmi dáhùn ọmọ tí wọ́n kó wà ń bẹ̀ ń gbà yẹn wọ́n bá wọn sọ̀rọ̀ wọn à lè dáhùn mọ́ torí pé oúnjẹ tí wọ́n fẹ́ jẹ lórílẹ̀ ó ti pé omi tí wọ́n fẹ́ mu lórílẹ̀ ó ti pé àsìkò tí wọ́n dájọ́ kìíní àná ó ti pé
nígbà wọn lò ọlọ́sìn ní wípé òun lòun mẹ́rin tí ó ṣáájú láàrin ọkọ àtìyàwó la fi ń kí bàbá wa kú ìrọ́jú akú ìtẹ̀mọ́ra onípẹ́ yìí lọ́kàn jù kọ́nà ọba ara yín lójú báyìí ó dé mi yín ó gùn ọlọ́nà rẹ̀ náà pé kálukú ló máa tọ́ ikú ìwò kí wọ́n á nípalẹ̀ mọ́ èmi àti ẹ nípa àsìkò náà tí ó jẹ́ torí pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń tẹ̀lé Al-Qur'an tí aboyún bá lóyún wọ́n sọ ìgbà tí ọmọ náà máa wáyé ṣùgbọ́n lẹ́yìn kò sẹ́ni tó lè sọ fún bàbá ilé yìí ó kúrò ilé ayé Ọlọ́run tó fẹ́ kí a máa wà ní ìpalẹ̀mọ́ àti ìgbáradì fún ikú lára ìpalẹ̀mọ́ wa òun náà ni ìtìsíwájú wa ní sọ́tù lẹ́jì Quran chapter 53 láti verse 39 Ọlọ́run ní ẹlẹ́rìí mà ǹjẹ́ wọ́n ti sọ fún yín nípa àtàgbésí ayé àwọn tí wọ́n ṣáájú látòrí Musa tí wọ́n ti lọ wípé Allah tẹ́bìrú wa síra tó ń rí síra òkúrọ̀ ẹnìkan ò ní irú ẹ̀ṣẹ̀ ẹnìkejì o kálukú ló máa ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ àníṣe iṣẹ́ bàbá kò dín tọmọ lọ́wọ́ iṣẹ́ ìyá kò dín tọmọ lọ́wọ́ tọkọ ò dín tìyàwó lọ́wọ́ lára àwọn gbólóhùn tí wọ́n wáyé wípé tíyàwó bá kú wọn ò ní tú ẹrù rẹ̀ wò tọkọ rẹ̀ ó fi dé Ànábì Muhammad ó ní idha mata al-mar'a ó ní awwalu ma tus'alu al-mar'a an salatiha ó ní àwọn kan tí wọ́n gbé obìnrin tó bá kú léèrè táwọn máa wá lo ìdáhùn sí ọ̀rọ̀ yẹn o òun náà ní ìrun wọ́n gbé léèrè báwo ṣe kí wọn ẹ̀ẹ̀kejì tí wọ́n gbé òun náà ní àǹbálíhà wọ́n gbé léèrè nípa ọkọ ẹ̀ kayfa yuhsinu ilayhi báwo ló ṣe ṣe dáadáa sọ́kọ ẹ̀ sí méjì tí wọ́n gbé obìnrin yẹn tó túmọ̀ sí pé wọ́n yẹ ẹrù obìnrin wò àwọn tí wọ́n kọ́ béèrè náà ní ìrun wọ́n sì béèrè pé ṣé ó ṣe dáadáa sọ́kọ ẹ̀ nígbà tí ń bẹ láyé bàbá wa sí ìyá wọn sí dáadáa kò ṣe dáadáa ẹbí wọn ní ṣe dáadáa sáwọn lára ń tó ṣàmọ̀ wípé nígbà tí wọ́n gbé wọn sáyọ́ kí ní àná níjẹ̀jọ́ wọ́n bá lè sàárè bákan náà àwọn ọmọ wọ́n bá lè sàárè iṣẹ́ tó wọ́n ṣe náà wà bá débẹ̀ ṣùgbọ́n méjì wọ́n padà